Africa Content TV. Hello. Yes, so DJ Láàjì Táyé Currency. Ẹ kú oríire tèmi. Ó lágbára. Ẹ máa jẹ́ ni ẹ̀. Yes, o. Bàbá tó bí àwọn ọmọ olóríire. Congratulations. 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 Alhaji wọ jákẹ́tì o, Alhaji ti wà ókè. Alhaji ẹ má wọ jákẹ́tì. Yes, sir. We are celebrating Alhaji Táyé Currency's daughter. Yeah, on a graduation. Yeah, master level, you know. Alhaji ẹ má wọ jákẹ́tì yìí mọ́sẹ̀. Ẹ ṣẹ̀ṣẹ̀ wá jọ dáàdì yín báyìí. BJ da. BJ kí ló ṣẹlẹ̀ gangan? BJ ó ga jù Ọlọ́run. Ẹ wo VIP treatment la fẹ́ fún ẹni tó ń bọ̀ yìí. Ó yá ayi ẹ̀yà fọ́tò mi ẹ̀yà ẹ̀yà fọ́tò. Wà Ọlọ́run jẹ́. Ẹ jẹ́ ká lọ ya fọ́tò lé. Òtútù yìí pọ̀ jù. Mo wà ń bí sẹ́. Ẹyọ tẹ́bí sùn ẹgbẹ́ mọ́mọ́ wá ni. Ó wà. Ọmọ ló wà. Ẹ tún gbé mọ́mọ́ wá sí graduation. Wà bóyá kí ló ṣe ọ̀lẹ̀ lọ́gbà mọ́mọ́.